olùṣọ́-àgùntàn ìjọ Celestial Church of Christ Hebrew Cathedral tó wà lágbègbè Odò Ẹran lọ́nà Garage Road ní ìlú Ìdíròkò tó wà níjọba ìbílẹ̀ Ìpókíà ní ìpínlẹ̀ Ògùn. Olùṣọ́-àgùntàn Yomi Adétúlà, ọ̀rọ̀ ikú òjijì bàbá náà ó mà tún ti ń lọ́wọ́ kan nínú pé àwọn àṣírí míì ó tún ti ń tú nípa ikú òjijì bàbá náà, tí wọ́n sì ti ń fi ẹ̀sùn kan àwọn alágbára pé àwọn ló mọ̀ bí wọ́n ṣe pa olùṣọ́ Yomi Adétúlà. Ẹ rántí pé ọjọ́ àìkú ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà nínú yìí tí í ṣe ọjọ́ 19 oṣù kínní ọdún 2025 January 19, 2025 ariwo ńlá mà sọ káàkiri Nàìjíríà àti ìpínlẹ̀ Ògùn nígbà tí àwọn tí ìgbàgbọ́ wà pé agbanipa ni wọ́n tàyàwọ̀ ṣọ́ọ̀ṣì Celestial Church of Christ Hebrew Cathedral ní agbègbè Ìdíròkò, níbi tí wòlíì Yomi Adétúlà tó ti ń ṣe àkóso ìsìn, tó sì jẹ́ pé ní ẹ̀yìn ìgbà tí àwọn agbanipa náà tí wọ́n ṣe bí ẹni tó wá jọ́sìn ṣọ́ọ̀ṣì náà tó sinmi díẹ̀, iná ṣínà bọ́ fún olùṣọ́ Yomi Adétúlà. Ṣùgbọ́n nígbà tí ọta àbọn kò wá ara olùṣọ́, iná mà súnmọ́ tí wọ́n sì fi àáké tán fi fọ́ orí ẹ̀. Níṣe ni ariwo mà gba gbogbo orí ẹ̀rọ ayélujára àti gbogbo Nàìjíríà lórí ikú òjijì Yomi Adétúlà. Ṣùgbọ́n ní báyìí, níṣe ni àwọn àṣírí tuntun ló mà tún ti ń tú nípa ikú olùṣọ́ Yomi Adétúlà, nítorí pé níṣe ni wọ́n jẹ́ kó di mọ̀ wípé bàbá náà pẹ̀lú àwọn alágbára kan wọ́n ti jọ ń ta kàngbọ̀n tí wọ́n sì ti jọ ń dé ara wọn gidigidi. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ yí pé yàtọ̀ sí iṣẹ́ wòlíì olùṣọ́ ìjọ Sẹ̀lẹ́ tí wòlíì Yomi Adétúlà jẹ́, ó tún jẹ́ òṣìṣẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò ìpínlẹ̀ Ògùn ti ìjọba ìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n ń pè ní Social Orientation and Safety, èyí tí gbogbo èèyàn mọ̀ sí So-Safety Corps, So-Safe Corps, tó sì jẹ́ pé òun ni ọ̀gá àjọ So-Safe tó wà lágbègbè Ìdíròkò. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé olùṣọ́ Yomi Adétúlà òun tún ni ó ń ṣàkóso ẹ̀ka tó ń rí sí kíkó ìbọn wọlé lọ́nà àìtọ́, ìtàn pè ní Director for Anti-Arms Smuggling ní inú àjọ So-Safe ti ìpínlẹ̀ Ògùn. Ṣá o, níṣe ni wọ́n ní Yomi Adétúlà ń ṣèwádìí àwọn alágbára kan, pàápàá àwọn tó ń kó ọjà wọlé, àwọn tó ń ṣe fàyàwọ́ ní agbègbè Ìdíròkò. Wọ́n ní àwọn eléyìí náà sì ti ń lépa Yomi Adétúlà, tí wọ́n ti ń lépa ẹ̀mí ẹ̀ kó tó wá di pé wọ́n pa á nípakúpa lọ́jọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a wà yìí. Ní báyìí, àṣírí tuntun ti tú lórí ikú olùṣọ́ Yomi Adétúlà tàpá sínú ṣọ́ọ̀ṣì o. Ṣùgbọ́n alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, arábìnrin Ọmọlọ́lá Odùtọ́lá, ó jẹ́ kó di mọ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ àwọn tó dá ẹ̀mí Yomi Adétúlà légbodò, tó sì ní òkú ọkùnrin náà ó ti wà nílé ìgbókùsí ilé ìwòsàn General agbègbè Láàró ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni ọ̀gá àgbà àjọ ẹ̀ṣọ́ ààbò So-Safe, ọ̀gbẹ́ni Sọjí Gonzalo, ó jẹ́ kó di mọ̀ pé ìròyìn àgbọ́sọgbánù ní ikú olùṣọ́ Yomi Adétúlà tó jẹ́ ọ̀kan lára àwọn ọmọọṣẹ́ àti ọmọlábẹ̀ ló jẹ́ fóun. Bàbá náà ní nígbà tí òun gbọ́rò ikú olùṣọ́ Yomi Adétúlà àti bí wọ́n ṣe pa á, ìbànújẹ́ ó gbọ́kùn gidigidi. Ṣùgbọ́n tí Sọjí Gonzalo tó jẹ́ kó di mọ̀ pé àwọn kò ní yẹ̀, àwọn kò ní gbò títí tí àwọn yóò fi rí àwọn tó ṣiṣẹ́ ibi náà mú, táwọn yóò sì fojú wọn wí náà òfin.